Play by PS card. Olabisi Adejuwon, you don't have respect. Ṣé o lè kí ọba ìlú ẹ pé mọ́rin? O lè kí ọba ìlú ẹ bẹ́ẹ̀? O mọ bó ṣe ń kí ọba ìlú. Èmi ò kì í sọ gbọ́ ọba ìlú ẹ. Ọba ìlú ẹ gan ò lè rí mi kó kí mi mọ́rin. Correct yourself before I swear for you. Emmanuel Bamisaye, wọ́n wá sóríire ìwọ ọmọ bó ṣe kí ọba. Ó dàbí àwọn ọmọ tí ò ní respect yẹn. Adébọ̀wálé Zaccheaus wọ́n ti sóríire. Ọlábísí Adéjùwọ̀n wọ́n ẹ̀sẹ̀ mọ́ bó ṣe ń kí ọba ni. Ọba kan wà láyé tó tún ju èmi ọba Solomoni lọ. Ẹni tó sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ṣé rí ẹ̀yin èèyàn ẹ̀ mọ́ ọkọ̀ tó pè ní ọba? Ẹ bìlífù pé tó bá gbé adé lórí lọ́ba náà. Ẹni tó bá sòótọ́ tó bá sí rere lọ́ba lọ́lọ́run fi ń jẹ ọba. Àwọn ló máa gba dé èyí. Kì í ṣe ọba táyé. Àwọn ọba ayé yìí onírọ́ ni wọ́n. Nǹkan tá a pè ní ọba, ẹni tó bá ń sọ òtítọ́ òun lọ́ba. Ẹni tó bá ti ń sọ òtítọ́ fún yẹn máa pọ́nlé. Ìbá ìjẹ́ àfáà, ìbá ìjẹ́ babaláwo, ìbá ìjẹ́ oníṣègùn. Tó bá ti ń bá yín sọ òtítọ́ ẹ máa pọ́nlé. Respect ẹ máa fún gbọ́dọ̀ ju tọba ìlú yín lọ. Nǹkan tá ń sọ nìyẹn. Honorable wàá sóríire. Asisi Jaili Alabi, you are blessed. Ọ̀rọ̀ Olúwo mo fẹ́ sọ láàárọ̀ yìí. Olúwo ti ìlú Ìwó. Ọba bóyá Abudurasaki bóyá Abudu kíní kan. Ọ̀rọ̀ ọba Olúwo mo fẹ́ sọ láàárọ̀ yìí. Olúwa rán mi sí ọba Olúwo àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà. Ọba Bọ́lá Ọláyẹmí, you are blessed. Fúnmiláyọ̀ Ìdòwú, good morning. Ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ ọba Olúwo. Olúwa bá mi sọ nípa ọba Olúwo láàárọ̀ yìí lóru mọ́jú èní. Ṣùgbọ́n kó tó dé pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Olúwo. Ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ pé àjọ tó ní èrò nínú. Ask yourself, do you need freedom? Let everybody answer one by one. If you don't ready to die, you cannot get freedom. What is the meaning of freedom? Freedom. What do you do before you collect freedom?
you need to donate your life before you collect freedom. Ask Obasanjo. Kí ló fà tí Abacha fi sẹ́wọ̀n? Ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Ṣé ó dóyàwó níyàwó ni? Nígbà tó jáde kó nínú ẹ̀wọ̀n yẹn, kí ló dà? Ó di president. Ask Gani Adams. Kí ló fà tó fi sẹ́wọ̀n ńgbà yẹn? It's because you need freedom. Before you can get freedom, you need to suffer yourself. If you cannot suffer yourself, you cannot get freedom. Before God collect all the power in the earth and in the heaven, Jesus suffered himself. You don't want to suffer yourself and you want to collect freedom. You will die enslaved. After you die enslaved, you will enter hellfire for life. Ṣé mo wí pé Ọlọ́run hate àwọn ojo tó bá ń bẹ̀rù àwọn táyà bá ń já. Ọlọ́run hate wọn. Ọlọ́run sọ wípé àwọn ojo kì yóò jogún ìjọba ọ̀run. Ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ bára yín ṣe àjọ tó ní èrò nínú. Go and call yourself. Ask yourself, do you need freedom? Are you ready to donate your life to collect your freedom? Let me tell you the key. Ẹni tí Ọlọ́run bá ní ó máa kú. Bí ó jáde nínú ilé rárá ó máa kú. Ẹni tí Ọlọ́run bá ní kò ní kú. Mọ́ jù sẹ́ni epo omi gbígbóná. Ìkọ́kọ́ máa ṣẹlẹ̀ tó máa fi yè. That is God for you. All the youth in Nigeria, go and do meeting. Ẹ lọ ṣe àjọ tó ní èrò nínú. Ṣé rí ibikíbi tí Sowore bá wà báyìí, Sowore. Ọlọ́run bá mi dá lọ́lá. Bọ̀bọ́ Sowore yẹn orí ẹ̀ pé bọ̀ kò sí backup gidi. Tá bá rí irú Sowore yẹn ní Nàìjíríà yìí, ọ̀tọ̀ ni kéèyàn máa jà, ọ̀tọ̀ ni kéèyàn ní ọpọlọ. Ṣé ẹ rí ọ̀tọ̀ ni ìjà, ọ̀tọ̀ ni ọgbọ́n. Ẹni tó bá ń jà tí ò sí ọgbọ́n, ó máa padà ṣubú. Sowore ó ní ọpọlọ pẹ̀lú ìjà tó ń jà. Ó sọ̀rọ̀ kan lánàá. Ó láwọn ti wálé ni o. Ó ní wọ́n ní kó disturb wọn. Ó ní ìgbà míì tó bá máa padà wá. Tí wọ́n bá ní kí àwọn ọlọ́pàá tó disturb wọn. Ó ní ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé nígbà tí àwọn bá dé wípé ọlọ́pàá máa rí ó máa sá lọ. Sójà máa rí ó máa sá lọ. Fẹ́ sí rally nìyẹn. They will not have any option than to join them. Tó bá yẹ pé orí àwọn ọlọ́pàá tó wà ní Nàìjíríà ti burú. Àwọn èèyàn contest àtòrí tí àjà méjà àjà sọ pé kí ló jà lẹ́yìn kúnlé òun lọ tẹ́tàgà sára àwọn ènìyàn. They are fighting for your children and for your future. You don't think? Ṣé gbogbo nǹkan tí ìjọba ń ṣe ó tẹ́yìn lọ́rùn ẹ̀yin ọlọ́pàá? Gbogbo bí Buhari ṣe ń fìyà jẹ yín, you are okay with it. That is why you are doing rubbish. Ẹ rí ọkùnrin tó ń gbé sínú mọ́tò tó ní òun Uber tó ń fìyà jẹ. Ṣé ẹ̀kọ́ tó ní kó wá ṣe ní títì nìyẹn? Ṣé ọkùnrin yẹn jalè? Ṣé iṣẹ́ tí ọ̀gá ọlọ́pàá ẹ̀ kó rán yín nìyẹn wípé ẹnìbọ̀ tó bá ti ń lọ ní títì o kẹ́ mú kẹ́ máa fìyà jẹ kẹ́ máa gbé sínú inú mọ́tò? Are you a policeman or you are stupidity? It's less for you. You can do what you like. But I know one day is coming. God will fight for Nigeria. If youth cannot fight for yourself, one day
God will say that, well, let me help them. He will fight for Nigeria by himself, because all our youth, they are lazy. Like Buhari says, you don't want to die and you want to become freedomer. You cannot become freedom without donate your life. Some people will die, some people will alive before you can collect your freedom in Nigeria. You need to deal with government. You need to deal with government before they will allow you to go. God deal with Pharaoh and his government before Pharaoh allow Israel to go. Tí wọ́n bá rí ọwọ́ agbára àwọn ìjọba Nàìjíríà, orí wọn ò ní pé. Ẹ̀yin ọ̀dọ́, ẹ lọ sí àjọ tó ní èrò nínú. Tí ẹ ò bá sí àjọ tó ní èrò nínú, ẹ má fi ara yín sọ́fà mọ́. Kò ní ìdíkẹ́ wá sí ẹ jókòó sílé yín. All what I'm seeing is irritating me. Fight with point. Don't just fight. When you talk, stand on it. Government will give you so date. This is what we want. If do not do it, that date, go to that road, donate your life. Make sure you get your hymns. That is what we call rally. Not shouting today, shouting tomorrow, shouting to next tomorrow. That one is don't have meaning. Ariwo kọ́ ni music. That is my advice for you. Ẹ̀yin ọ̀dọ́, ẹ lọ sí àjọ tó ní èrò nínú. Ta ni ẹ? Kí ni mo fi stop? Nọ́mbà ni. Kékeré sí àwọn tí mo ń pè. Hello? Ta ló ń sọ̀rọ̀? Ẹ káàárọ̀. Hello? Network ò dáa. I'm regret that I come to this Nigeria. Nigeria ìlú tí àwọn ìjọba ti ń ní àwọn ọmọ ará ìlú lára. Ìlú tí etí ìjọba ti di. Hello? Ẹ káàárọ̀. Ṣé fóònù yóò dá ní àbí báwo? Ẹ káàárọ̀ sir, phone accord, what is the meaning of that? Ìlú tó jẹ́ wípé àwọn ará ìlú gan ò mọ ẹ̀tọ́ wọn. Ìlú tó jẹ́ wípé ará ìlú ò fẹ́ kú, wọ́n dẹ̀ fẹ́ ṣoríire. Ẹrú lẹ máa ṣe kú. Àfi tẹ́ bá mi ò fẹ́ kú kò lè jẹ oyè ilé bàbá. Ẹ lọ béèrè àwọn àgbà tó ń pa òwe yẹn pé kí lè tún máa. Ẹni tó bá fẹ́ kú kò lè joyè ilé bàbá ẹ̀. Ok, ìgbà táwa lórí ìtafọ́gò. Ìwọ tó bá lè gúngò kó gún ọ̀bẹ kó fèsì wọ́, ó lè jẹ́ sáàmánì. Wàá gbáyà tí kú ni pé ok mo fẹ́ kú. Tí kò yẹn bá escape ẹ, wọ́n á rò pé wọ̀ yìí láyà díẹ̀ ó yá lọ́jọ́ number 1. You cannot be promoted without past examination. And if you are doing examination, anything can happen. Your teacher can beat you. Your teacher can tear your question mark. They will give you another one. You need to endure it. Stupid Nigeria youth see tear gas, they run away. If you see gun inko, you will not come to road after 100 years. That is what policemen they are using to deceiving you people. Tear gas and gun. Before you come out, you make up your mind. Anything that will happen today must happen. What we need, we must collect it. If you know that you don't ready to die, don't go. If you don't deal with the Nigeria government, they will suffer you for life. Let me tell you something. 2023, if you don't be careful, PDP, AC, they will go and create another
group, they will mention him another name. They will now come out, they will now be telling you that PDP is not good, AC is not good. Now that new ìyá ṣe fóònù yóò dání. Fóònù mi dá kò sí nǹkan tó ṣe mo ti pẹ́ lómìnà sí. Kí ló ṣẹlẹ̀? Mo kò fẹ́ kẹ́ gbàdúrà fún mi. Mo wà lórí program. Nǹkan fẹ́ gbà ìwà òdà wọn fẹ́ gbàdúrà fún ẹ. So please, all the youth in Nigeria, go and do meeting before you come to rally. If you don't do meeting, if you come to rally, you will just suffer yourself for nothing. Ẹgbórin tí àwọn Zion kọ. Ajagun bógun lọ kì í ṣológun o, ẹni jagun bọ̀ wálé lólógun o. Ajagun bógun lọ kì í ṣológun o, ẹni jagun bọ̀ wálé lólógun o. Ẹni tó jagun bọ̀ wálé ẹ mọ̀ nǹkan tójú ẹ rí lójú ogun. That's it. Ìyẹn tí ẹ̀yin ọ̀dọ́ mo ti tún fún yín advice láàárọ̀ yìí. Olúwa rán mi Olúwa bá mi sọ̀rọ̀ lórí Ọba Olúwo. Olúwa ní kí kìlọ̀ fún gbogbo ẹ̀yin ọmọ tẹ́wàá ní Nàìjíríà pátá wípé ẹ̀mí òun wípé òun ti fi sínú Olúwo wípé kó lè correct gbogbo ọba tó wà ní Nàìjíríà pátá. Ìwọ tó bá ń bá wọn bú Ọba Olúwo tẹ́lẹ̀ má bú mọ́ o, ó léwu fún ẹ o. Ọlọ́run gbé Olúwo dìde, Olúwo ọ̀fìwò, kó correct gbogbo àwọn ọba tó wà ní àgbáyé pátá wípé kó má bọ òrìṣà mọ́. Let me tell you something. Inú òrìṣà ní bọ́tẹ́ ń bọ ní Nàìjíríà òun náà gbọ́mọgbọ́mọ ti jáde. Inú òrìṣà tẹ́ ń bọ ibẹ̀ ni àwọn cultists oríṣiríṣi ti jáde. Inú òrìṣà tẹ́ ń bọ ibẹ̀ ni àwọn CCC ti jáde. Inú òrìṣà tẹ́ ń bọ ibẹ̀ ni àwọn Illuminati ti jáde. Ìbọ òrìṣà ló bí gbogbo ẹgbẹ́ orí burúkú tó wà láyé ìsìn. Kí náà dẹ̀ ń ṣe nínú ẹgbẹ́ yẹn? Kó máa fi èèyàn rúbọ, kó máa fi èèyàn ṣètùtù. Odù Ifá rè, ìwé Odù Ifá rè, kò sí nínú ẹbí tó ti fi èèyàn ṣètùtù o. Ká máa fi èèyàn ṣètùtù, òfin àtọwọ́dọ́wọ́ ni o. Òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá alábàbá yín òun ló bí ìpànìyàn jáde o. Tó bá mọ̀ pé ó wà ní Nàìjíríà lọ́wọ́ ìsìn, mi ò sọ lọ́la o lákòókò yìí. Ẹ̀mí Ọlọ́run ti bà lé Ọba Olúwo, gbogbo nǹkan tó sọ yẹ kì í sòun ló ń sọ o. Má bá wọn bú wọn o. Mo sọ tèmi ọrùn mi mọ́ fún yín. Tí àwọn ọba Nàìjíríà tó bá kọ̀tínú láti máa bọ òrìṣà, especially àwọn ọba Yorùbá, gbogbo wọn máa gbókú bí ajá. Àwọn ànábì tí Ọlọ́run rán sáyé lákòókò tí wà yìí pọ̀. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín kẹ́ lọ mọ kínní kan. Nígbà tí Jésù wà láyé àwọn èèyàn gba tiẹ̀ o. Nígbà tí Jésù wà láyé presently àwọn èèyàn láìkí ẹ̀. Nígbà tí Muhammadu wà láyé presently àwọn èèyàn gba tiẹ̀. After tí Muhammadu kú tán náà ẹsẹ̀ láìkí ẹ̀. After tí Jésù kú tán náà ẹsẹ̀ gba tiẹ̀. After tí Ọ̀rúnmìlà kú tán náà ẹsẹ̀ gba tiẹ̀. Ó dìgbà tí Ọba Olúwo bá kú kẹ́tù mọ̀ wípé òtítọ́ ló bá yín sọ.
ṣé Ọba Oluwo ṣiṣẹ́ ibi ló ń pa tó fi sọ pé ká má bọ̀rìṣà mọ́ kàbóni ìwọ̀n tó fẹ́ gbà lọ́wọ́ tó fi sọ pé ká má bọ̀rìṣà. orí làbá bọ àbáforìṣà sílẹ̀ nígbà tí kú mi pa ní kí lòrìṣà ń wo òrìṣà tí ẹ bọ tí ẹ para yín tán ní ilẹ̀ Yorùbá òrìṣà tí ẹ bọ tí ọ̀tẹ̀ ò dínkù òrìṣà tí ẹ bọ ìmàlẹ̀ wèrè tí ẹ gbé kiri tí gbégbégbégbé tí ẹ kú olójú kan wọ́n ní kẹ́ fi ilẹ̀ ẹ̀yin ọba dìdìrín tẹ́ wà nílẹ̀ Yorùbá òrìṣà kò sí ní ìlànà Yorùbá Elédùmarè ni Yorùbá máa ń sìn ìwé wa rè ìwé òdìfá rè. eléyìí táwọn ṣe lélẹ́yìí ẹ ti rí ẹbọ wọn lẹ́yìn ẹ̀ eléyìí tèmi ṣe rèé. gbogbo ẹbọ rédèrèdè tó ń ya sí gbogbo èrè wèrè tó ń ya sẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ mo ti kánṣu mi ò fẹ́ rí ẹ ti rí ilé tèmi ṣe lélẹ́yìí ilé táwọn ṣe rí àwọn bàbá yín bí wọ́n ti ń gbé ẹbọ kiri títì ṣùgbọ́n tó bá wá sí inú títí wọn yìí tó bá wá sí inú ẹ̀ o ò lè rí ibi tí Ọ̀rúnmìlà ti fèèyàn ṣètùtù o ò lè rí ibi tí Ọ̀rúnmìlà ti séde o ò lè rí ibi tí Ọ̀rúnmìlà ti ń sọ̀rọ̀ ta ni wọ́n fi jọ ta ni àwọn babaláwo yìí fi jọ àwọn babaláwo ló bí kidnapper àwọn babaláwo ló bí àwọn kí lórúkọ ẹ̀ àwọn yahoo boys tó ń gbé tó ń kó pátá tó ń kó ìbàtà àwọn babaláwo ló kọ́ wọn níṣẹ́ torí ti ẹ̀sìn orí burúkú tó ń ṣe ìgbà tí wọn ò mọ nǹkan tó wà nínú ìwé odù ifá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má kú sínú oko ìyà ẹ lọ ronú pìwàdà ẹ fèsì Elédùmarè ẹ kọjú sí Elédùmarè ẹ má sòótọ́ ẹ má ṣe àánú ẹ má ṣe rere fáwọn ènìyàn ọjọ́ mélòó lẹ fẹ́ lò láyé tẹ́ fi ń ṣe bí ọjọ́ mélòó lẹ fẹ́ lò láyé tẹ́ fi ń ṣèkà àwọn bàbá wa dà àwọn bàbá wa tó lóògùn bíi ìtarọ̀nì àrọ̀nì fúnra ẹ̀ dà níbo náà wà wọ́n ti kú wọ́n ti lọ ẹ ṣe rere. ẹ̀yin ọlọ́pàá sẹ́rí àwọn ọlọ́pàá Èkó sẹ́rí àwọn ọlọ́pàá Èkó Lagos State policemen they have big problem wọ́n nídìí kan dí pẹ̀lú wọn they just work they don't think before they work bóyá wọn ò níyàwó sílé ni o I don't know ìgbà tó yẹ pé olígbó ni gbogbo wọn àti onísìgá àtọlọ́tí ẹ̀yin ọlọ́pàá Èkó ẹ̀ kí máa ń ronú ni ẹ̀ lọ́pọlọ tẹ́ máa ń rò ní wípé àwọn ọmọ yìí ń protest torí ti kí ni torí ti ọjọ́ ọ̀la ọmọ tèmi torí ti ọjọ́ ọ̀la ọmọ tiwọn wípé àwọn ò fẹ́ ìnira mọ́ àwọn ò fẹ́ àwọn DS kí ni wọ́n pè wọ́n SARS tó jẹ́ pé wọ́n rí ẹni títí wọ́n páàkì mọ́ ẹ wọ́n sọ fún wọn wípé wọ́n yọ̀bọ̀n tiẹ̀ pé kó máa ṣe ní ATM pé kó lọ yọ owó fún wọn wọ́n ní àwọn ò fẹ́ mọ́ ṣé nǹkan burúkú náà ń sọ ẹ̀dẹ̀ wá ń tẹ tágà sí wọn lójú ẹ̀yin ọlọ́pàá ẹ̀dẹ̀ sọ pé ẹ fẹ́ kú ire eléyìí tó pọ̀jù nínú yín olè ló máa pa yín dànù Boko Haram ló máa ìbọn náà máa fẹ́ pa yín ẹ tó bá pani nípasẹ̀ ìdà náà máa fẹ́ pa ẹ tí ò bá ti láẹnu Ọlọ́run máa ṣèdájọ́ gẹ́gẹ́ bí aláẹnu àwọn ìyàwó yín máa fojú sunkún yín láìpẹ́ yìí àfi tí ẹ bá ronú pìwàdà torí òsínwín ni gbogbo yín especially Lagos State policemen they are born bastard. They are doing rubbish work. They are working without sense. They are working without fearing of God. I don't see the difference of police and SARS. They are the same thing. Both SARS, both police, they are the same thing.
Why are you dealing with people? Are they criminal? Are they fighting because government is doing good? Are they do rally because government is doing well? Why can't you ask yourself, policeman? Ẹ ń gbèsè yín bí, ẹ ń gbèsè yín kà, ẹ ń gbèsè yín bàjẹ́, ẹni ẹ fẹ́ ṣoríire, àbájọ tí ìṣòro yín máa fi ń critical, àbájọ tí problem yín máa fi ń critical. Tí ọlọ́pàá bá fẹ́ ní ìṣòro burúkú náà máa ń ní, torí pé kí ni wọ́n ti ṣèkà jìnnà àwọn òsínwó ènìyàn. What is the problem, these people? If you want to walk with fearing of God. Ọjọ́ kan ń bọ̀ tó máa darúgbó, tó bá ti kú tiẹ̀ bá ìwé jẹ́ kí n ka àlùkòrán láàárọ̀ yìí. Kí ni bíbélì àlùkòrán mi dà? Ajá olórí tí ó fi bá gbogbo ilé ayé. Ọ̀yà bá nínú oníyàwó èlò bá ní kó múra kó má dàbàrà. Ọ̀yà lórí òní nínú gbogbo olùkọ́ ilẹ̀ irọ́ pátá. Ọ̀dọ́ èkó ní lọ́wọ́ ajá. Àwọn olórí tún yìí lóde. Bàbára ní kò ní mo kà wọ́n láyé bí ọjọ́ àjọ dé. Pápá èdè ni mo kà sílẹ̀ nílé. Al-Quran chapter 23 verse 12 láti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí, ibi tá a bá ti lè kàdé là ń lọ. Al-Quran ẹ̀yin tí ẹ ń lọ sí school, ẹ wá wo biology nínú Al-Quran ni o. Ẹ wá wo bí Ọlọ́run ṣe dá yín nínú Al-Quran, bí Ọlọ́run ṣe dá yín. Ẹ̀yin ènìyàn tẹ́ bá ń ṣe rédírídí kiri yìí, ẹ wá wo bí tẹ́ ti ṣẹ̀ wá nínú Al-Quran. Kẹ́lẹ́ mọ̀ wípé gbogbo subject ẹ lọ sí ní school pátá ó wà nínú Al-Quran, ó wà nínú Bíbélì, ó wà nínú odù Ifá. Ẹ wá kẹ́kọ̀ọ́ lọ pé àwọn àfáà ẹ wá kán wá kẹ́kọ̀ọ́, lọ pé àwọn gọ́vnà òsínwín tó wà nínú ilé yín wá kán wá kẹ́kọ̀ọ́, lọ pé àwọn president dìdìrín tẹ́ ní sí Nàìjíríà wá pé kán wá kẹ́kọ̀ọ́, lọ pé àwọn ọlọ́pàá òsínwín tó tẹ́kọ́ sí Nàìjíríà àwọn dìgbòlugi kán wá kẹ́kọ̀ọ́, lọ pé àwọn sójà wá. Àwọn sójà yẹn sẹ́rí àwọn sójà kì í ṣe gbogbo wọn ni ò dáa, but àwọn kan wà nínú wọn tó jẹ́ pé òsínwín ni wọ́n nínú àwọn sójà Nàìjíríà. Ẹ pè wọ́n wá kán wá kẹ́kọ̀ọ́. Out of 100% sójà wo sì máa rí 10% tó wúlò. Ṣùgbọ́n out of 100% policemen bóyá o lè rí 2% tó wúlò nínú wọn, gbogbo wọn òsínwín. They train with thief, they train with lazy, they train with smoke and alcohol. They train them with smoke and alcohol. They don't have good lecture. Nigeria policemen, they don't have good lecture. They train with smoke and alcohol. That is what they used to smoke. They train. Ìgbà tó jẹ́ pé àwọn tá òtù lẹ kó síbẹ̀. No lecture, no anything. They just do anyhow in the road. When you want to walk, you will think before you walk. Don't just walk. Iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí, ṣé inú Ọlọ́run máa dùn sí ẹ ò kì í ro ẹ̀yin ọlọ́pàá. Ẹ sáà ń ṣiṣẹ́ sáà ni. Hey, arrest him. Get this. Ní ọjọ́ títí ẹ bá dé nígbà tí èèyàn bá lè arrest ẹ, tí Ọlọ́run bá wá arrest ẹ ńkọ́? Ẹni tí Ọlọ́run bá arrest ikú ti pa. Wọ́n gbé gbogbo babaláwo ayé ló máa fi ẹ́ jẹun, gbogbo àfáà ayé ló máa jẹ oúnjẹ lára, gbogbo wòlíì ayé ló máa jẹ oúnjẹ lára. Ọlọ́run ti arrest ẹ nìyẹn. Bẹ́ẹ̀ sì arrest àwọn ènìyàn lórí àìtọ́, Ọlọ́run máa arrest yín. Ẹ̀yin ọlọ́pàá òsínwín tẹ́ lọ sí tó gate, tẹ́ lọ sí wèrè, tẹ́ lọ sí wọ́nranwọ̀nran bẹ̀.
Ọlọ́run máa arrest gbogbo yín láìpẹ́ yìí. Ẹ gbọ́ bí Ọlọ́run ṣe dá yín, ẹ̀yin erùpẹ̀ lásán lásán. Al-Quran chapter 23 verse 12 sọ wípé dájúdájú àwa dá ènìyàn láti inú èyí tí a yọ nínú erùpẹ̀ amọ̀. Àwa dá ènìyàn nínú èyí tí a yọ nínú erùpẹ̀ amọ̀. Verse 13. Lẹ́yìn náà a ṣe é ní omi gbọ̀lọ̀gbọ̀lọ̀ nínú ayé ìrọ̀rùn kan. A ṣe é ní omi gbọ̀lọ̀gbọ̀lọ̀ nínú ayé ìrọ̀rùn kan. 14. Lẹ́yìn náà àwa sọ omi gbọ̀lọ̀gbọ̀lọ̀ náà di ẹ̀jẹ̀ dídì. Biology ló ń kọ́ lọ́wọ́ yìí o, nínú Quran ni o. Lẹ́yìn náà àwa sọ omi gbọ̀lọ̀gbọ̀lọ̀ náà di ẹ̀jẹ̀ dídì. Lẹ́yìn náà a sọ ẹ̀jẹ̀ dídì náà di báàsì ẹran. Lẹ́yìn náà a sọ báàsì ẹran náà di egungun. Lẹ́yìn náà a fi ẹran bo eegun. Ẹ wo biology nínú Quran. Lẹ́yìn náà a sọ ọ́ di ẹ̀dá mìíràn kan. Ìbùkún ni fún Ọlọ́run ẹni tó dára jùlọ ní àwọn dẹ́dà kábíyèsí Elédùmarè. Definitely kì í ṣe Ọlọ́run nìkan ló dá ẹ̀dá. Ọlọ́run ló dára jùlọ nínú àwọn dẹ́dà. That means pé àwọn kan wà tó tún dá ẹ̀dá. Wọ́n sọ pé Ọlọ́run nìkan ló ń dá ẹ̀dá nínú Quran. Wọ́n ní Ọlọ́run ló dára jùlọ nínú àwọn dẹ́dà. That means wípé àwọn kan tó wà níbi kan tó tún dá ẹ̀dá. Àwọn tó ń ṣe robot ẹ̀dá ni wọ́n dá ẹ̀dá kan. Àwọn atúnidá. Ẹ̀yin erùpẹ̀ lásán lásán, ẹ̀yin ọlọ́pàá dìdìrìn. Ẹ wá gbọ́ bó ṣe dá yín. 15. Lẹ́yìn náà dájúdájú lẹ́yìn èyí ni ẹ̀yin yóò kú. Whether we like it or not, we must die one day. Why can't you die on top of truth? Why do you want to die on top of woman? Why do you want to die on top of fake life? Why do you want to die on top of threatening your human being like you? Why do you want to die unnecessary something? Why can't you die on top of truth? Chapter 15 says, lẹ́yìn náà dájúdájú lẹ́yìn náà ẹ̀yin yóò kú. 16. Lẹ́yìn náà dájúdájú ní ọjọ́ àjíǹde a ó gbé yín dìde. Ṣé mọ̀ pé Al-Quran tó sọ pé a máa gbé àwọn èèyàn dìde lọ́jọ́ àjíǹde? Al-Quran mú kàkí sí Bible. 17. Dájúdájú a ti dá àwọn sánmà méje lẹ́yìn yín lé yín lórí kábíyèsí Elédùmarè. Lẹ́yìn ilẹ̀ yìí àwọn sánmà méje kan tó wà lókè. Dájúdájú a ti dá sánmà méje lé yín lórí. Àwa kò ṣe àìkùlà nípa ẹ̀dá. 18. Àti pé àwa sọ omi kalẹ̀ láti sánmà ní ìwọ̀ntúnwọ̀nsì. Àwa sọ omi kalẹ̀ ní sánmà ní ìwọ̀ntúnwọ̀nsì. Kábíyèsí Elédùmarè, that is òjò. Torí tí òjò bá ju bó ṣe rọ̀ yẹn lọ, omi máa gbé gbogbo yín lọ ni. Omi tó gbé Nóà lọ, omi 40 days and 40 nights péré ló gbé gbogbo ará àgbáyé lọ nígbà ayé Nóà, 40 days and 40 nights. Àwa mú omi sọ̀kalẹ̀ láti sánmà níwọ̀ntúnwọ̀nsì. Kábíyèsí Elédùmarè, Allahu Akbar. Lẹ́yìn náà a jẹ́ kí ó jókòó sínú ilẹ̀. Omi yẹn á wọnú ilẹ̀ lọ. Dájúdájú àwa ní agbára láti mú un lọ. Kábíyèsí Elédùmarè. Lẹ́yìn náà àwa dá àwọn ọgbà fún yín láti inú rẹ̀. Ọgbà tí dàbínù àti àjàrà ànábì. Ọ̀pọ̀lọpọ̀ èso ń bẹ nínú rẹ̀ fún yín tí ẹ sì ń jẹ nínú rẹ̀. Àti igi kan tí ń hù ní òkè Sinai tí máa jáde èèpo àti ọbẹ̀ fún àwọn tí ń jẹ. Àti pé dájúdájú ẹ̀kọ́ wà fún yín lára àwọn ẹran ọ̀sìn. Ọlọ́run tó ń kọ́ yín lẹ́kọ̀ọ́ lára àwọn ẹran ọ̀sìn. Ẹlòmíín wà láyé yìí bí ajá ló ṣe ń ṣe. Àwọn obìnrin kan wà tó wọn bá dókó léde wàhálà ni, ajá ni wọ́n.
àwọn ẹlòmíì á gentle àgùntàn ni wọ́n àwọn mìíràn wọ́n máa ṣe wọ́n ran ewúrẹ́ làwọn èyí hun àwọn míì ojú wọn máa lé kìnìún nìyẹn tójú ẹ bá fẹ́ lé bí ti ọba Solomoni jẹ́ kí ojú ẹ lé sórí òtítọ́ má fi ojú líle ẹ má ṣe jìbìtì má fi ojú líle ẹ má bá tènìyàn jẹ́ ojú mi lé fún àwọn aṣebi ènìyàn àwọn òsínwé àwọn tí ò fòtítọ́. If you come to me, you will know that I'm a gentleman to the core. If I see you that you are a responsible person, I will talk you like a responsible person. If I see you that you are a no-notice, I will talk to you as a no-notice. That is who I am. 20. Àti gígan tí ń hù ní òkè Sinai mo ti kà. 22. Àti pé lórí wọn àti lórí ọkọ ni a gbé yín káàkiri dájúdájú àwa rán Noah náà tó wà ní Bíbélì nínú Quran àwa rán Noah sí àwọn ènìyàn rẹ̀ ó sọ pé ẹ̀yin ènìyàn mi ẹ sìn Ọlọ́run ẹ kò ní ọlọ́run mìíràn lẹ́yìn rẹ̀ ẹ̀yin kò há ní páyà rẹ̀ ní ìjọba Nàìjíríà tẹ́jẹ́ mùsùlùmí ìgbà tó yẹ pé orúkọ lẹ́kàn gbé lórí gan ẹ ò kí ń ṣe mùsùlùmí fake mùsùlùmí ní gbogbo ẹ̀yin ìjọba tẹ́wà ní Nàìjíríà ẹ̀yin ìjọba Nàìjíríà sí ẹ̀ ní páyà Ọlọ́run ní ẹ̀yin ọba Nàìjíríà sí ẹ̀ ní páyà Ọlọ́run ní ẹ̀yin sínétọ̀ Nàìjíríà sí ẹ̀ ní páyà Ọlọ́run ní ẹ̀yin gọ́ọ̀nà Nàìjíríà sí ẹ̀ ní páyà Ọlọ́run ní ẹ̀yin sójà Nàìjíríà sí ẹ̀ ní páyà Ọlọ́run ní iná máa jó yín láìpẹ́ yìí ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà sí ẹ̀ ní páyà Ọlọ́run ní ẹ máa kú láìpẹ́ yìí ẹ̀yin DSS Nàìjíríà sí ẹ̀ ò ní páyà Ọlọ́run ní Ọlọ́run rán Nóà pé kó sọ fún àwọn èèyàn nígbà yẹn lọ́hùn àwọn olórí tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ nínú àwọn èèyàn rẹ̀ sọ pé eléyìí kì í ṣe ẹnìkan ju abára bí ènìyàn lọ wọ́n sọ fún Nóà níjọ́ yẹn pé ṣe bí ènìyàn bíi titi wa ni ó fẹ́ láti jẹ ọ̀gá lórí yín ni kábíyèsí Elédùmarè Allahu Akbar wọ́n ní ẹ má dánú àlóhùn wípé ó fẹ́ láti jẹ ọ̀gá lórí wọn ni ẹ má gbọ́ ó pẹ́ táwọn aṣebí ti pọ̀ láyé o bí Ọlọ́run bá fẹ́ ni òun ìbá sọ àwọn màláìkà kalẹ̀ ká ní bọ́lọ́run fẹ́ bá wọn sọ̀rọ̀ ó yẹ kó gbé áńgẹ́lì direct láti òkè wá àwa kò gbọ́ irú eléyìí lọ́dọ̀ àwọn bàbá wa ní ìsíwájú rí odù Ifá tí mo ń túmọ̀ yìí ẹ ò tí ì gbọ́ lẹ́nu babaláwo kan rí èmi nìkan ló gba ìtumọ̀ yẹn ẹ tó bá túmọ̀ ẹ bí mi ṣe ń túmọ̀ ẹ ó gbọ́rọ̀ lẹ́nu mi ni ìtumọ̀ tèmi fún odù Ifá ó yàtọ̀ sí ilé táwọn babaláwo ń fún torí kò yé wọn ẹni tó ṣe ìwé odù Ifá jáde kò yé (25) òun kò jẹ́ kínní kan ju ẹni tí àmọ́dí àrùn wèrè ẹgbẹ́ ọkọ̀ pé Nóà òun kò jẹ́ nǹkan kan ju ẹni tí àmọ́dí àrùn wèrè bẹ pẹ̀lú rẹ̀ nítorí náà ẹ lọ́ra fún ìgbà díẹ̀ wọ́n nínú àwọn ní òsínwín ni wọ́n ní wèrè ni ó sọ pé Olúwa mi rán mi lọ́wọ́ lórí pípè tí wọ́n pè mí lópùrọ́ Olúwa mi rán mi lọ́wọ́ lórí pípè tí wọ́n ń pè mí lópùrọ́ nítorí náà àwa ránṣẹ́ sí pé ká ọkọ̀ ní ojú wa àti gẹ́gẹ́ bí àwa ti fi mọ̀ ọ́ nígbà tí àṣẹ wa bá dé tí àárò sì sẹ omi yọ mú méjì méjì takọtabo nínú onírúurú ẹ̀dá nínú rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ ẹ fi ẹni tí àṣẹ wà tí ń gbé iwájú fún nínú wọn kí ó má sì bá mi sọ̀rọ̀ nípa àwọn tí ó ṣe àbòsí dájúdájú a ó tẹ̀ wọ́n rì Àlùkùránì sọ pé gbogbo àwọn tó bá ń ṣe àbòsí a máa tẹ̀ gbogbo wọn rì ṣé àfáà ẹ máa ń ṣàlàyé Kùránì fún ẹ báyìí àmọ́ gbọ́dọ̀ bí iná wọn náà kan náà mùdùmúra mùtúláì wàbúrà kàtó mi náà pọpọpọpọ tó tààrà iná báwo ló ti fẹ́ yí àwọn ènìyàn ìdí ni tẹ́bi rí pé àwọn mùsùlùmí hùwà wọ́nranwọ̀nran kí ló fà á
nǹkan tó ń kà kò yé wọn. They don't understand what they are reading. You need to read the word of God in your language and understand. If I teach you Quran, you will have the fearing of God. If I teach you Bible, you will have the fearing of God. If I teach you Odu Ifa, o ní gbẹ́bọ mọ́. Wá dẹ̀ máa sí ẹ̀sìn Odu Ifa yẹn lọ, o ní gbé ẹbọ. Ẹ̀sìn tó má tó ẹ̀sìn mi, ẹ̀sìn Odu Ifa kò sí. Ẹ̀sìn Kristẹni gbàbọ̀dì, ẹ̀sìn Mùsùlùmí gbàbọ̀dì, ẹ̀sìn Odu Ifa ò gbàbọ̀dì. Gbogbo ẹ̀sìn tí ẹ rí pé wọ́n ṣe lé ní kí àwọn onífá, àwọn yèyé, iyemọja tó ń bọ omi tó ń bọ ọ̀pẹ yẹn. Fake ni kì í ṣe ẹ̀sìn tí Elédùmarè, ẹ̀sìn tara wọn náà sí. Jẹ́ kí n máa ka Kùránì mi lọ. 28. Nígbà tí ìrẹ bá jókòó àti àwọn tí ó wà pẹ̀lú rẹ sínú ọkọ̀ náà, sọ pé ọpẹ́ ni fún Ọlọ́run. Ipòkípò tọ́lọ́run bá ti gbé ẹ dé máa dúpẹ́. Má sọ pé kò tó. Ẹni tí ó kó wa yọ kúrò lọ́wọ́ àwọn ìjọ alábòsí. Àti pé kí o wí pé Olúwa mi sọ̀ mí kalẹ̀ ní ibùsọ̀ alábùkún. Ìrẹ ni ó dára ní olùsọnikalẹ̀. Allahu Akbar. Dájúdájú àwọn àmì kan wà nínú èyí, àwa sì máa dán ènìyàn wò. Ẹ̀yin ò mọ̀. Ọlọ́run fi kan, Ọlọ́run lè, ó mọ̀ wípé president tó jẹ yẹn ìdánwò ló jẹ́ fún ẹ. Ọlọ́run fẹ́ wo bó ṣe máa lo ipò yẹn. Kọmíṣánná ọlọ́pàá tó jẹ yẹn àdánwò ló jẹ́ fún ẹ. Ọlọ́run fẹ́ wo bóyá wàá fipò yẹn ní àwọn ènìyàn lára. Kọmíṣánná Èkó wọ́n máa bá ẹ ká ẹnu láìpẹ́ yìí. Lẹ́yìn náà àwa gbé àwọn ìran mìíràn dìde lẹ́yìn wọn. Nítorí náà àwa rán òjíṣẹ́ kan sí wọn lára wọn pé ẹ̀sìn Ọlọ́run, ẹ kò sì ní Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ̀, ẹ kò há níbẹ̀rù rẹ̀ ni. Ẹ ṣe rere nígbà tí ẹ wà láyé. Ṣèrántí ọjọ́ kan tí a ó ferúpẹ́ o. Ilé ayé àfọwọ́bà filẹ̀ ní. Títáyé bá ra Kẹ́hìndé lọ́wọ́, tí Kẹ́hìndé ran Ìdòwú lọ́wọ́, tí Ìdòwú ran Àlàbá lọ́wọ́, ayé ò ní rí báyìí. Èmi nìkan ni wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé ó kọ́ ilé tó fẹ́ràn jù lágbàáyé. Nǹkan tó kó bá wa nìyẹn. Èmi nìkan ló gbọ́dọ̀ ra mọ́tò tó wà expensive jù ní gbogbo ayé. Nǹkan tó ń kó bá wa nìyẹn. Ìmọ̀tara ẹni nìkan. Jọba mi sí ìkọ́ tí Bíbélì sọ 1 Timothy kẹ́lẹ̀ mọ̀ wípé ọjọ́ òpin ti dé. 1 Timothy chapter 3 verse 1 kí ló wí? 2 Timothy chapter 3 ni. 2 Timothy chapter 3 tí òpin bá ti ń dé ẹgbọ́n kó tó máa ṣẹlẹ̀. Tí bá ti kà yẹn tán mọ́ ń lọ nìyẹn. Wọ́n ti sanwó kábúkábú mi ní. But ohun mi kí lọ sí kábúkábú but wọ́n ti sanwó mi ò fẹ́ lọ. Lẹ́ni mo fẹ́ lọ ra drum set lẹ́kọ̀ọ́. Wọ́n ti send owó pé ká fi ra drum set sí ṣọ́ọ̀ṣì. Èló ni wọ́n ti ra. Ilé tó ń kọ́ lọ èló ló ṣe síbẹ̀. Ara ilé ò gbádùn àwọn gan ò gbádùn ara. Ọlọ́run ò gbádùn ẹ, ìwọ gan ò lè gbádùn Ọlọ́run. Owó wèrè tó kójọ yẹn tí ò fi mọ ọkọ tó yẹ kó fi ṣe yẹn. Ìwà àti owó yẹn wàá máa fi máa wá ẹ̀san ni torí orí ẹ burú pẹ̀lú owó tó ní tí ò mọ ibi tó yẹ kó lò sí. Mo ti sọ fáwọn èèyàn wípé mo need adé méje ni mo fẹ́. Wọn ò dẹ̀ bí yín re kẹ́ máa wọn adé yẹn before November end mo fẹ́ sí ṣọ́ọ̀ṣì yẹn. I need the borehole sí inú ṣọ́ọ̀ṣì yẹn. I need the toilet sí inú ṣọ́ọ̀ṣì yẹn. Wọn ò bí yín re kẹ́ máa wà. Èmi ò ní bẹ̀yìn kẹ́ fún mi lówó tipátipá ni. Okùn borehole wọ́n ti parí ṣọ́ọ̀ṣì. Iṣẹ́ tó kùn kò pọ̀ mọ́. Okùn kan píǹtì ẹ̀ wọ́n ti plaster ẹ̀ tán. Tí bá dé ṣọ́ọ̀ṣì sì máa fídíò ẹ̀ fún yín. Wọ́n ti plaster ṣọ́ọ̀ṣì tán. Okùn kan lẹ tiles.
ó kùn borehole, ó kùn toilet, gbogbo ẹlẹ́dẹ̀ gbọ́dọ̀ ṣe kó tó di wípé a máa sí ṣọ́ọ̀ṣì yẹn. Torí pé kí ni kì í ṣe ilé mi, ilé gbogbo àgbáyé ni. Inú ahéré lèmi gbé, inú ilé tèmi gbé rí inú ahéré ni. Mi ò kún ilé mi, ẹ ti rí ilẹ̀kùn pákó ni mo ń lò, mi ò kún. Owó tẹ́ sẹ́ǹdì sí mi pé kí n máa fi kọ́ ṣọ́ọ̀ṣì sílẹ̀ kí n fi design ilé mi, kán lè mọ̀ wípé ẹ wá sílé ọba Solomoni. £1 nínú owó tẹ́ yọ tẹ́ sẹ́ǹdì fún mi pé kí n fi kọ́ ṣọ́ọ̀ṣì mi ò yọ níbẹ̀ o. Iṣẹ́ ọwọ́ mi lèmi ń jẹ o, iṣẹ́ kábúkábú lèmi ń ṣe o, iṣẹ́ kábúkábú lèmi ń ṣe o. Bí wọ́n ṣe gbé jíìpù wá fún mi tó mò ń wá kábúkábú o. Ìjọ tán bá ti sanwó mi pé kí n má lọ sí kábúkábú ni mo máa ń jókòó sílé. Àwọn kan ti sanwó mi ní àná, àwọn kan ti sanwó mi níjẹta àtẹ̀ní, àwọn kan ti sanwó mi láti ọ̀la àti ọ̀túnla. Àwọn kan ti san 10,000. Deliver mi ọjọ́ kan is 5,000 naira. Deliver mi nìyẹn. Èmi ò ní kẹ́ fún mi lówó. Ilé Ọlọ́run gbọ́dọ̀ wà intact torí ìwọ fúnra ẹ̀ ń bọ̀ níbẹ̀ láìpẹ́. Tó bá dé láti lóyìnbó ẹ wá síbẹ̀ kó wá relax. Tó bá wọnú ṣọ́ọ̀ṣì yẹn ìṣe ló ń tutù nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́. Wàá mọ̀ wípé àwọn áńgẹ́lì wà ń bẹ̀. Kì í ṣe ṣọ́ọ̀ṣì téèyàn máa wọ̀ torí ẹ̀ máa gbóná, torí máa fọ́. Come to that church, come on. Wá sùn síbẹ̀ ọjọ́ mẹ́ta. Ilé gbogbo àgbáyé ní anybody lè débẹ̀ kó ṣe nǹkan tó bá wùn. Kì í ṣe ilé mi lélẹ́yìí. Nǹkan tó bá wùn ẹ ò lè ṣe nílé lélẹ́yìí. Ṣùgbọ́n ní ṣọ́ọ̀ṣì lọ sí bóun ẹ kó bàtà wọlé kò kàn mí. Bó o kó bàtà wọlé tí ẹsẹ̀ ò bá ti wú jáde sọ pé mi ò kì í ṣe wòlíì Ọlọ́run. Bó bá kó bàtà wọ ṣọ́ọ̀ṣì tí ẹsẹ̀ yẹn tó bá fi rìn ní ọdún tó ń bọ̀ sọ pé mi ò kì í ṣe wòlíì Ọlọ́run. Gbogbo iṣẹ́ ẹni máa ti parí sí ṣọ́ọ̀ṣì yẹn. Èmi ò ní sọ fún ẹ pé kó má kó bàtà wọlé, mi ò ní kọ sí ọ̀nà, mi ò ní sọ wípé don't enter with your slippers, come to church. Ìwọ mùsùlùmí tó ń lọ sí mosque tí ò kó bàtà wọ mosque, tí ò kó bàtà wọ ilédì, tó wá kó bàtà wọ ṣọ́ọ̀ṣì ara máa pa ẹ́ dànù. Ẹsẹ̀ yẹn ò ní lò lọ́dún tó ń bọ̀. Gbogbo iṣẹ́ máa ti parí sí ṣọ́ọ̀ṣì yẹn. Mi ò ní bá yín sọ ní bí wọ́n ṣe rè. Wọ́n ní wọ́n kó bàtà wọlé ẹ̀fí ilẹ̀ ṣe Ọlọ́run ni, òun àti Ọlọ́run ló jọ ń ṣe sẹ́ẹ̀tì. Ẹ máa rò pé bóyá àrá ló kọlù yín ni. Kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ ní òpin ọjọ́? 2 Timothy chapter 3 verse 1 kí ló wí? Ṣùgbọ́n èyí ni kí o mọ̀. Gbogbo Nàìjíríà yìí ni kẹ́ lọ mọ̀. Pé ní ìkẹyìn ọjọ́. Ní ìgbà tí ọjọ́ ìkẹyìn bá tó. Ìgbà ewu yóò dé. Ìgbà ewu máa ṣẹlẹ̀. Nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Àwọn ènìyàn máa jẹ́ olùfẹ́ ti ara wọn nìkan. Dúró Tinubu nìyẹn. Àwọn Tinubu náà bá wí yẹn. Tinubu fẹ́ jẹ gbogbo ayé. Jagaban màlúù. Tinubu òun ni bàbá, òun ni gọ́vnà, òun ni olórí àwọn APC, ọmọ ẹ̀yà ọlọ́jà, ìyàwó ẹ̀ sínétọ̀. Wọ́n fẹ́ kówó lọ sọ́run káwọn òsínwín àtìyàwó àtọmọ àti bàbá òsínwín ni gbogbo wọn, ẹranko àti ajá ni wọ́n. Kí ni wọ́n pè wọ́n yìí? Olùfẹ́ kí ni? Olùfẹ́ ti ara wọn. Olùfẹ́ ti ara wọn nìkan. Bámúbámú ni mo yó. Mi ò mọ̀ pé bí ń pa anybody. Tinubu nìyẹn. Olùfẹ́ ti ara wọn. Kàwé. Olùfẹ́ owó. Olùfẹ́ owó. Àwọn MC Olúọmọ nìyẹn tó lọ ń pa ènìyàn torí ti owó, tó lọ ń pa èèyàn fún Tinubu torí pé ó fẹ́ lówó. Ṣé rí àjì tẹ́ ń lọ yẹn? Àjì ti gbà bọ̀dì. Irú MC Olúọmọ yẹn tó bá lọ sí àjì kò yẹ kó padà sílé. Ọwọ́ ẹ ti yí ẹ̀jẹ̀. Irú MC Olúọmọ yẹn tó bá lọ sí àjì kò yẹ kó padà sílé, ó yẹ kó kú sọ́hun ni. Torí pé kí ni? Ọwọ́ ẹ ti yí ẹ̀jẹ̀. Irúfẹ́ àwọn alájà òsínwín tó máa ya cartoon jọ sára, tó máa yọ bá wọn lọ sí Mẹ́kà, kò yẹ kó padà wá sílé. Mẹ́kà ti gbà bọ̀dì. Kàwé. Olùfẹ́ owó.
kí ló bá tó fi jẹ́ kó lọ sí Mẹ́kà tó bá ti gbówó sílẹ̀ wọn kì í ṣe èèyàn rédèrèdè òkè lọ sí Bíbélì sọ pé ohun àìmọ́ kan kì yóò wọnú bẹ̀ wá ohun àìmọ́ alájà tó jẹ́ pé ó ń gbá ọkọ ẹ̀ létí ṣeré ìyẹn lọ sí Mẹ́kà kò aeroplane ọ̀já lọ́nà alájà tó jẹ́ pé ó ti fi cartoon ba gbogbo ayé ẹ̀ jẹ́ alájà tó wà nínú ẹgbẹ́ cultist ìyá àdínì tó jẹ́ wípé inú ẹgbẹ́ àjẹ́ ó ti pa gbogbo ọmọ ẹ̀jẹ̀ tán ó lọ sí Mẹ́kà Mẹ́kà gbà wọ́n mọ́ra Mẹ́kà ti gbà bọ̀dì Jerusalem ti gbà bọ̀dì àti Jerusalem àti Mẹ́kà owó bọ́n ti gbà bọ̀dì kò sẹ́lẹ̀ tí máa dé níbẹ̀ tí fẹ́ kí tó kú àti Jerusalem àti Mẹ́kà Olúwa má yẹ kí n débẹ̀ kí tó kú àwọn méjì ti gbà bọ̀dì kàwé. Agbéraga bíi ti àwọn ta ló ń gbéraga lọ́wọ́ báyìí ní Nàìjíríà ta ló ń gbéraga lọ́wọ́ báyìí Buhari ló ń gbéraga wípé èmi ni president kò sí kọ́tẹ́ anybody lè fohùn sí Ọlọ́run máa fi ṣe mẹ́wàá àwọn ìgbéraga ní síwájú ìparun wọ́n máa parun láìpẹ́ àti Buhari o àti ìjọba ẹ̀ wọ́n máa parun láìpẹ́ yìí kàwé. Asọ̀rọ̀ búburú bíi ti ṣé Gbajabiamila náà pé lánàá wọ́n ní Gbajabiamila sọ pé kí àwọn ọlọ́pàá kó destroy gbogbo àwọn tó ń ṣe rally Fẹ́mi Gbajabiamila náà pé orí Fẹ́mi Gbajabiamila yí orí ẹ̀ burú tó bá níta ló sọ kẹ́ ní Ọba Solomoni náà ló sọ bẹ́ẹ̀ tó bá béèrè wípé níbo ló ń gbé káwọn lè lọ arrest ẹ̀ kàbí káwọn lè lọ rán assassin sí kó lè pa kàbí káwọn lè pé pa lóru ẹ sọ fún wípé Ìbẹ̀jú Lẹ́kì ni Ọba Solomoni ń gbé wípé láti Àjà kó wọ mọ́tò Ẹlẹ́kọ wípé láti Ẹlẹ́kọ kó wọ mọ́tò Folú tó bá yẹ dé Folú kó béèrè ẹjọ́ pè ní ta ló fẹ́ kó bàbá àgbà tó bá lè jẹ́ pé Ìbàdàn ló ń gbé láti Ìbàdàn kó wọ mọ́tò Ẹ̀pẹ́ láti Ìbàdàn kó wọ mọ́tò Ìjẹ̀bú Òde láti Ìjẹ̀bú Òde kó wọ mọ́tò Ẹ̀pẹ́ láti Ẹ̀pẹ́ kó wọ mọ́tò Folú tó bá yẹ dé Folú kó sọ pé wọ́n béèrè ta ló fẹ́ kó èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé mo sọ pé orí Fẹ́mi Gbajabiamila dàrú pé ó sínwìn àwọn òsínwìn kan ló ń pè mí yẹn tí wọ́n jẹ́ kí n gbádùn kan tí mo ṣe àwọn ẹranko kan ló ń pè mí yẹn àwọn kí ni wọ́n pè yìí. àṣà ìgbọràn sí òbí. àṣà ìgbọràn sí òbí. àwọn òbí rédèrèdè ọmọ rédèrèdè ọmọ tó ń gbá bàbá ẹ̀ létí. ìyá mi màmá fi mí ilẹ̀ wo ti jayé tiẹ̀ ò jẹ́ kí mi náà jayé tèmi o àṣà ìgbọràn sí òbí àwọn ọmọ rédèrèdè ká. aláìlọ́pẹ́. wéhè ìwọra mọ́tò fóbìnrin a sọ fún ẹgbẹ́ kí ló ṣe tẹ́nìkan ṣe rí ṣé irú mọ́tò yìí làwọn ẹgbẹ́ ń rà fọkùnrin ni àwọn aláìlọ́pẹ́ ènìyàn ká. aláìnífẹ̀ẹ́. àwọn aláìnífẹ̀ẹ́ ìjọba Nàìjíríà aláìnífẹ̀ẹ́ ni wọ́n àwọn ọlọ́pàá Èkó aláìnífẹ̀ẹ́ ni wọ́n àwọn ọlọ́pàá state mi dẹ̀ sì dá díẹ̀díẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá Èkó wọ́n sì èrè gan wọ́n sínwín they are both bastard wọ́n kí ni wọ́n pè wọ́n yìí. aláìlọ́pẹ́. aláìlọ́pẹ́ náà pè wọ́n. aláìlọ́pẹ́ níbẹ̀ ni. Ọlọ́run fi yín sí ipò tó yẹ kẹ́ máa bẹ̀rù Ọlọ́run kẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹ̀ ní àwọn èèyàn lára Ọlọ́run á ní yín lára ká. aláìlèdáríjì ni. aláìlèdáríjì ènìyàn ìjọba Bẹ̀nẹ̀ dálẹ́ tẹ́ fẹ́ dáríjì gan ìgbà tó rí yín ò burú ṣe bí ẹ tó bá ṣẹlẹ̀ máa ń dáríjì Sunday Igboho ọ̀sẹ̀ tí wọ́n bá bí ẹ̀yin kú èmi ti pa àṣẹ wípé kẹ́ fi Sunday Igboho sílẹ̀ ẹ̀yin má fi sílẹ̀ Ọlọ́run ò fún mi ní déètì torí nǹkan tọ́lọ́run bá sọ máa ń sọ ọjọ́ kan lẹ́ máa sùn báyìí tẹ́ máa jí tẹ́ máa rí pé gbogbo yín ti dòkú ní Bẹ̀nẹ̀ torí orí yín burú ẹ sọ pé tí yín di ikú tó pa àwọn àkọ́bí Fáráò ló máa padà pa yín ní Bẹ̀nẹ̀ àfi tẹ́ bá fi Sunday Igboho sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kó máa pa yín láìpẹ́ yìí kò ní pẹ́ mọ́ ó ní dídúró èmi yóò dúró de Olúwa mi ò mọ Sunday Igboho rí ṣùgbọ́n nǹkan tó ń jà fún òtítọ́ lèmi máa ń jà fún mi ò kí jà fún èké ẹnikẹ́ni tó bá ti ń ṣe òtítọ́ ni máa ń jà fún bóun mo mọ̀ ẹ́ o bóun mi ò mọ̀ ẹ́ o òtítọ́ ni máa ń jà fún mi ò kí jà fún èké o ò lè fowó bribe mi bó o fún mi lówó lẹ́nìí bó o kọjá ìyẹn lọ́la máa ṣègbè sọ ẹ́ bó o kọ́lé fún mi lẹ́nìí bó o ṣèbàjẹ́ lọ́la máa tú àṣírí ẹ̀ irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn kàwé. abanijẹ́.
àwọn tó yẹ pé wọ́n bà ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ìwọ ọ̀gá ilé iṣẹ́ tó máa ní kí kó máa ní sẹ́kẹ́tìrì ẹ kó máa yọ̀dí ní ọ́fíìsì. Ó lóyún fún ẹ tán wo níyàwó ẹ wà nílé pé ò lè gboyún. Wo máa fojú sunkún ọmọ ni. Orí ẹ burú. Ẹ̀yin ìjọba Nàìjíríà tí ẹ ń bà tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ tí ẹ ń kó àwọn ọmọ lọ sílẹ̀ òyìnbó ẹ máa fojú sunkún ọmọ. Púọ́ àṣẹ́tìgún kàwé. aláìlèkóra ẹni níjànú. Aláìlèkóra wọn ní ìjánu. Nigeria government cannot control themselves. They are born bastard. The person that cannot control his wife is the one that want to control Nigeria. The person that cannot control his children is the one that want to control Nigeria or state. Sanwó-Olú tó lè control ìyàwó ẹ̀ ṣé o lọ fẹ́ control Èkó. Ọ̀gá ọlọ́pàá Èkó tó jẹ́ pé ìyàwó ẹ̀ máa gba létí ṣeré ni. Ṣé o lọ fẹ́ control àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ wípé nǹkan yóò da nǹkan yìí ló da. Kàwé. aláìnífẹ̀ẹ́ ohun rere. Aláìnífẹ̀ẹ́ ohun rere wọn ò fẹ́ kan tó da àfi kó máa bàjẹ́. Àwọn ọmọ Ísírẹ́lì ẹ lọ ní wọn lára ẹ lọ tẹ tágà sí wọn lójú. Ẹ mọ̀ pé tágà sí ń pa ènìyàn. Ṣé ẹ mọ̀ ẹ̀yin ọlọ́pàá? Tí tágà sí bá bọ́ síbi tí ò yẹ kó bọ́ sí lára ẹ wá kú. Bíbélì sọ pé nǹkan tó bá ti mọ̀ pé kó má fi sí ẹ má fi sí ènìyàn. Gbogbo ilẹ̀ máa jìyà àìsàn yín láìpẹ́. Bíbélì sọ wípé òun máa ṣe kinní kan ní Léèlì. Èyí tí gbogbo etí máa gbọ́ tó máa hóyè. Nígbà tó lọ bá fẹ́ ṣe ìdájọ́ ọ̀gá ọlọ́pàá Èkó àti Sanwó-Olú àti Buhari àti Ọ̀ṣínbàjò àti Tinubu àti Aláàfin Ọ̀yọ́ àti Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde àti Aláké Ẹ̀gbá gbogbo etí Nàìjíríà ló máa hóyè àti ìdájọ́ Ọbásanjọ́ gbogbo etí Nàìjíríà ló máa hóyè wípé àṣepọ̀ Ọlọ́run máa ń gbẹ̀san ènìyàn àṣepọ̀ Ọlọ́run kì í ṣèbàjẹ́ Ọlọ́run kan wò wọ́n ní bóyá wọ́n máa repent tó bá kọ̀ tó wọ́n bá repent ikú máa pa wọ́n ikú tó bá dẹ̀ máa pa wọ́n ikú ẹ̀sìn ni. Kàwé. Oníkúpa ni. Àwọn oníkúpa ni tí wọ́n máa bá ẹ rẹ́rìn tó jẹ́ pé inú wọn ti bu. Ìyàwó olórí burúkú téèyàn fẹ́ sílé tó jẹ́ wípé ó máa bá ọkọ ẹ̀ rẹ́rìn ó dẹ̀ ti ń yàn lè níta àlẹ́ ẹ̀ dẹ̀ sọ pé kó lọ pa ọkọ ẹ̀. Oníkúpa ni ènìyàn oníkúpa ni obìnrin. If you love too much you will hurt too much. Don't love too much. Àwọn ọkùnrin ò sínwín tó rí pé ìyàwó wọn fẹ́ ṣoríire tó bà gbogbo owó ìyàwó ẹ̀ jẹ́ tó gbé àgbàná bá ìyàwó ẹ̀ ó ní ṣoríire ìwọ ọkùnrin náà ó sì rì. Kàwé. Alágídí. Alágídí bíi ti Buhari àti bíi ti Sanwó-Olú. Alágídí ikú máa pa yín láìpẹ́ yìí àfi tẹ́ bá ronú pọ̀ àdá. Kàwé. Ọlọ́kàn gíga. Ọlọ́kàn gíga. We are government, we can do what we like. Ọlọ́run tó wá jẹ ọba lórí gbogbo wa ń kọ́ ẹ ti gbàgbé yẹn. Bíbélì kan sọ wípé alágbára ń ṣọ́ alágbára. Alágbára ń ṣọ́ alágbára. Ìgbà tẹ́ bá ní àwọn ènìyàn lára Ọlọ́run gan ní ìjọba yín lára. Ọlọ́run á ní ilé yín lára, á ní ìyàwó yín lára, á ní ọkọ yín lára. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba ní Nàìjíríà tí ẹ bá kọ̀ tí ẹ ní ronúpọ̀ àdá tẹ́ ní àwọn tálákà lára Ọlọ́run á ní gbogbo yín lára. Tẹ́ bá ní àwọn aráàlú lára ọ̀run á ní gbogbo yín lára. Kàwé. Olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Olùfẹ́ fàájì dé ojú olùfẹ́ Ọlọ́run lọ. Orí wọn ò ráyà ti ka Bíbélì, wọn ò ráyà ti ka odù Ifá, wọn ò ráyà ti ka Koran. Ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n fẹ́ lọ wo ìdí ní kílọ̀bù 50,000 náà máa fi wọlé sí Ọ̀rẹ́ta gbogbo wọn ló máa rí níbẹ̀. Àwọn aláìní ronú ara Galatia wọ́n lọ bọ́ fẹ́ lọ wo bọ́ọ̀lù ní ìlú òyìnbó ní London gbogbo wọn ló máa rí owó fi lọ. Ṣùgbọ́n àwọn tálákà tó wà ní àdúgbò wọn ò ró jẹjẹ ẹ̀dẹ̀fẹ́ sóríire gbogbo yín lẹ máa rí dààmú. Kàwé. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run. Àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí tó yẹ pé orí wọn dúdú. Àwọn tí wọ́n pera wọn ní born again tó yẹ pé wọ́n lè kú sí ṣọ́ọ̀ṣì. Ká. Ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀. Ṣùgbọ́n tá a ò rí àpẹẹrẹ kìrìsìtẹ́nì lára wọn, tá a rí àpẹẹrẹ mùsùlùmí lára wọn tó ń sọra wọn di rédèrèdè tí wọ́n kàn ń gbọ́rọ̀ Ọlọ́run tí ò yé. Kàwé. Kí ni Bíbélì sọ pé ká ṣe? Yẹra kúrò lọ́dọ̀ àwọn. Olúwa sọ pé ká bá wọn rìn ó ní ká yẹra kúrò lọ́dọ̀ wọn. Púọ́ wọ́n bá àwọn olórí burúkú ènìyàn rìn. Ẹ̀yin ọlọ́pàá tó bá mọ̀ pé ọlọ́pàá gidi ni ẹ́ má bá àwọn ọlọ́pàá tó ń ṣe bí rìn.
ìwọ sójà tó bá mọ̀ pé sójà gidi ni ẹ́ má bá sójà olóburúkú rìn. Ìwọ tó ṣiṣẹ́ ní government house tó bá ti mọ̀ wípé orí burúkú náà ń ṣe níbẹ̀ má bá wọn rìn. jẹ́ kẹ́ni tó ń ṣe bí kó máa ṣe lọ, jẹ́ kẹ́ni tó ń ṣe kà jẹ́ kó máa ṣe lọ, àti bí àtìkà gbogbo ẹ̀ ló lérè. tẹ́ bá bá àwọn gọ́vnà délé, tẹ́ bá bá àwọn pírẹ́sidẹ̀ntì délé, ẹ máa mọ̀ wípé Ọlọ́run ń jẹ wọ́n níyà. èmi wà nínú wọn arọ ló bí, èmi wà nínú wọn ọmọ ìwà arápá ń gbé, èmi wà nínú wọn ìyàwó wọn ṣe menstruation kò dáwọ́ dúró, èmi wà nínú wọn odi lọ́mọ tó bí. Ọlọ́run fi àwọn fámìlì wọn bà wọ́n nínú jẹ́. èrè mi bọ̀ kankan láti san fún anybody gẹ́gẹ́ bí sọ́wọ́ rẹ̀, ìbá ṣe rere ìbá ṣe búburú. ẹni tó bá létí kó gbọ́ ọ̀kọ́ tẹ̀mí sọ fún ìjọ. orúkọ tèmi ni Adélànà Adégúnlé Solomon. orúkọ ìyá mi òun ni Fúnmiláyọ̀. ìyá mi ọmọ àjàgbà ni ọmọ àjàgbà Ondo State. bàbá mi ọmọ Ìbẹ̀jú Lẹ́kì ní Ìṣẹ̀rìpá. ibẹ̀ ni mo ń gbé. tẹ́ bá fẹ́ mú mi ibẹ̀ ni mo wà báyìí. Ìbẹ̀jú Lẹ́kì ni mo wà báyìí. láti àjà ẹ wọ mọ́tò ẹlẹ́kọ, láti ẹlẹ́kọ ẹ wọ mọ́tò Folú, láti Folú ẹ bèrè Ọba Solomoni fún gbogbo àgbáyé, kàbí kẹ́ bèrè ta ló fẹ́ kú bàbá àgbà. èmi ló jẹ́ bẹ́ẹ̀. èmi fúnra mi sọ̀rọ̀ àmì ní ta ló fẹ́ kú bàbá àgbà one. TB Joshua sọ mí ní King Solomon for all nations with a crown, with a great crown. tí kìí ṣe crown táyé. mo bá lórí oṣó, mo bá lórí àjẹ́, mo bá lórí ẹlẹ́bọ lóògùn, mo bá lórí àfáà, mo bá lórí wòlíì, mo bá lórí aláwo, gbogbo aláwo pátá tó wà ní Nàìjíríà, mo bá lórí Illuminati, mo bá lórí 666, mo bá lórí pírẹsidẹ̀ntì gbogbo àgbáyé pátá, mo bá lórí gọ́vnà gbogbo àgbáyé pátá, mo bá lórí Elizabeth, mo bá lórí bedren. ibikíbi téèyàn bá ti ń mí èmi ní kábíyèsí wọn. ẹni tó bá wá bí bàbá alákú bàbá ẹ̀rẹ́, gbogbo ọ̀ tó ń gbọ́ yìí má sí rọ̀lẹ́, kò má gbọ́ lásán. èmi yóò sí rọ̀lẹ́, èmi yóò sí rọ̀lẹ́, èmi yóò sí rọ̀lẹ́ ọ̀rọ̀ Olúwa. ìyá ìjọ sí rọ̀lẹ́, gbogbo Naija sí rọ̀lẹ́, ó yá. èmi yóò sí rọ̀lẹ́, èmi yóò sí rọ̀lẹ́, ó èmi yóò sí rọ̀lẹ́, ó ọ̀rọ̀ Olúwa. bí o bá sí rọ̀lẹ́ o wá kúkú òjijì. ẹ jẹ́ ká sí rọ̀lẹ́, ẹ jẹ́ ká sí rọ̀lẹ́, ẹ jẹ́ ká sí rọ̀lẹ́ ọ̀rọ̀ Olúwa. Ọba Solomoni ń lọ. ilẹ̀ ti mọ́. Kenny Allen, good morning, you are blessed forever. Bádẹ́rù Ọlákúnlé Alani, Tower Swag, why now? Please watch this video. 18 kilo irú fídíò wo ìwọ ló yé. Prince Orlando Ọlá wá sóríire. Bọ́lá ògo ìmọ́lẹ̀ mo ní máa fún ẹ lóyún. Add mi lórí WhatsApp kí èmi àti wọ́jọ́ sọ̀rọ̀. Bọ́lá ògo ìmọ́lẹ̀. Kamal Akinyale Adeniyi Christopher, you are blessed. David Olufisayo, you are blessed. Gay Kotroski, you are blessed. Adebiyi Christopher, Olusola Daniel, you are blessed. And so on and so forth. Mi ò tí gíyàwó mi. Kíkẹ́ baby love, you are blessed. Good morning. Adegbesan Adeoyi, good morning. Sani Oluwaseyi, good morning. Talabi Tajudeen, good morning. Sunday Adebanjo, good morning. Adebowale Zacchaeus, good morning. Ajay Alex Olumide, you are blessed. JP Samoke, and so on and so forth. Glory be to God. God bless you all. And the last person is Adebiyi Christopher again. Oluwatoyosi, good morning all of you. But if you want to bless, if you want the prayer that I pray for you to come to pass, try to join the people that say truth, doing good. Má ṣe jẹ́ kí òtítọ́ àti àánú kó fi ọ́ sílẹ̀ dúró jayé Ismail.
má ṣe jẹ́ kí òtítọ́ àti àánú kó fi ọ́ sílẹ̀, so wọ́n mọ́ ọrùn rẹ, kọ wọ́n sí wàláàyà rẹ. Nígbà náà ni ìwọ yóò rí ojú rere Ọlọ́run àti tènìyàn. Kamorudeen Kọ́láwọlé, God bless you all. Bye for now till 5 o'clock, the 6 o'clock in the evening. Isaiah Oluboost, you are blessed forever. Bye for now.